ẹ bá wa subscribe sí ká lè mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa délẹ̀délẹ̀. Ẹ tẹ notification bell yẹn option all kẹ́dẹ̀ share fáwọn ẹlòmíì. Ẹ lọ sí comment section, ẹ jẹ́ a jọ pàdé ńbẹ̀ dáadáa. Wọ́n lọ́nà ń bẹ níbì kan, wọ́n lọ́nà ń bẹ níbì kan. Kí ni ìparí ẹ̀? Ìparí rẹ̀ rèé, wọ́n lọ́nà ń bẹ níbì kan, o ò béèrè lọ́wọ́ orí. Wọ́n lọ́nà ń bẹ níbì kan, o ò béèrè lọ́wọ́ orí. Òwe lẹṣin, ọ̀rọ̀ lẹṣin òwe, bọ́rọ̀ bá sọnù òwe la fi ń wá. Gbáǹkọ́gbì ni o, wọ́n lọ́nà ń bẹ níbì kan, o ò béèrè lọ́wọ́ orí. Ó ní ìparí ẹ̀. Ohun tó túmọ̀ sí ni pé orí èèyàn kan tó ń ṣe nǹkan, ìwọ náà sáré jálù. Orí èèyàn kan tó gbà báyìí, ìwọ náà sáré rìn bẹ́ẹ̀. Kò túmọ̀ sí pé bó bá rìn bẹ́ẹ̀ nìwọ náà wàá fi rí bó ṣe rí o, tàbí wàá fi rírú oore ọ̀fẹ́ tó rí gbà. Kò jọra wọn. Béèrè lọ́wọ́ orí. Òun ló fà á tó fi jẹ́ pé ọmọ ìyá kan náà lọ́pọ̀ ìgbà wọn ò kí ń lè ṣe nǹkan kankan náà torí pé ọ̀rọ̀ nípa orí ni. Ibi orí bá sì dání sí, ó ń là á gbé o.